bóbìnrin kò ní kú, onífẹ́ bókùnrin kò ní rùn, ìfọ̀ máa jiná fún ìjẹ ìdílé lóbìnrin jẹ lábọ̀ ọjà. Kẹ́ ẹ pẹ́ bí ewé apẹ́, kẹ́ ẹ dára lẹ́wà bí ọ̀ṣun, àtúmọ̀kòǹgò ní bí ewé rinrin. Oníkẹ́ pẹ́ láyé, owó yìí wọ́n nílé ajé, iyọ̀ tí wọ́n nílé olóògùn, òjòṣù ẹ̀rú yán, kò ní kọ́ máa lápọ̀ mọ́mọ́ fẹ́ kú ọ̀pá sọ pé ojú gidi lọ́rùn ọ̀pẹ. Mo ní kẹ́ ẹ pẹ́ bí ewé apẹ́, tọ́ka ní kí kékeré yóò mú gbénu, gbénu yóò gbénu, gbó yóò gbénu. Tó bá ní kí tẹ̀tẹ̀ yóò mọ́ tẹ̀nà, tẹ̀tẹ̀ yóò tẹ̀nà tán yóò fọmọ rẹ̀ sáfihàn. Àtàrí tóbi tó fi mọ́ sọ kojú, abẹ́rẹ́ ẹ̀yìn onígun gbọ̀rọ̀ tó fi mọ́ ṣàtọ́nà fókùn. Ìjọ ọdún láyé ọdún kan ní fúrú yín. Agẹmọ yìí onítẹ̀tẹ̀ kù òdì tó bá fọ pátẹ. Ayé òní ìmú yìí ní kí ọmọ. Ayé òní.